kì í ṣe pé wọ́n ń bọ́ mi o lásìgbà tí mo ti fẹ́ èmi náà ni mò ń ṣe ètò inú ilé bá ṣe fẹ́ jẹ bá ṣe fẹ́ mu o ó ṣí bàbá Ìjẹ̀bú ó lọ́jà ò lọ èrò dẹ̀ máa pọ̀ lórí ẹ̀ ọ̀pọ̀ ìgbà ni wọ́n máa ń gún ìní ní dọ́dọ̀ ẹ̀ o tí ọmọkùnrin yìí máa sọ kò sówó lọ́wọ́ òun kò sówó lọ́wọ́ òun oyún ló ti ń ga tí ò fún mi lówó ìgbà tí wàhálà yìí pọ̀ ní mi àti ẹjọ́ jà ẹ̀gbọ́n mi ló dá sí wípé èyí tẹ̀ ẹ̀ ṣe fẹ́ra yín lẹ́jà tó báyìí àǹtí ṣeun wọ́n á ṣe o ọmọkùnrin fi ojú mi rí inú oyún kò sí ní kò dẹ̀ sígbà tí mo faṣọ ẹ̀ tí mi ò bá kọ́ńdọ̀mù nínú àpò ẹ̀ o ìgbà míì pépà hòtẹ́ẹ̀lì ni màá bá ń bẹ̀ ìgbà míì pépà bàbá Ìjẹ̀bú ni màá bá pé ó ti máa ta ṣé wo ló ń stéèkì gbogbo nǹkan tán stéèkì níbi iṣẹ́ ẹ̀ ni àǹtí ṣeun tó bá sọ pé don't settle for less èmi gangan ni wọ́n bá wí báyìí ṣe nìyẹn o títí mo fi bímọ nígbà tí mo bí tó bímọ tán okay fún mi lóhùn tó wà lọ́wọ́ ẹ̀ kí n fi tọwọ́ mi kùn let me start a business for myself for my baby ọmọkùnrin yóò mú owó lẹ̀ o pàtó kó mo ti ń béèrè jù ìjọ tí má ti béèrè báyìí nínà ya yóò nà kí sá sí mi lára kò ní fún wa lóúnjẹ ìjọ tí má ti kàn bóyá fún wa lóúnjẹ lénìí bóyá fún wa ní bí ìjọ mẹ́ta kan ìjọ mẹ́ta yòókù owó ara mi ni tó bá fẹ́ fún wa lówó ibi iṣẹ́ tó máa pè mí hello ìyàwó mi owó tí mo sẹ́ǹdì sí yẹn ṣó ti rí báwo ni ẹ gbọ́ bí ẹ káàbọ̀ sórí ètò Ògbóni Tórí Adétíṣù Olúwaṣeun Àkànjí ní orúkọ mi lélí ètò yín adúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé èyí ni fídíò àkọ́kọ́ tá a kọ́ máa ṣe ní inú stúdíò wa bó ti jẹ́ pé àti ra instrument àmọ́ Ọlọ́run ti bá wa ṣe débì kan adúpẹ́ lọ́wọ́ Elédùmarè àti gbogbo ẹ̀yin náà wá tí ẹ̀ ń sọwọ́ kó dúró sí wa iná ò ní tán owó yín o bí tẹ́ tí mu àgbà náà ò ní wọ̀bẹ̀ ẹ mọ̀ pé mo sọ fún yín mo ní nothing is small 1,000 2,000 3,000 5,000 10,000 mo ní kò sí iye tó kéré bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń fún wa yẹn lágbára lọ́wọ́ Elédùmarè ẹ̀ ní wọ́wọ́ tì mo sọ fún yín pé a máa gbé àwọn àlejò oríṣiríṣi wá sórí ètò yìí ṣe mọ̀ pé studio ní standard so ibẹ̀ la ṣe ń lọ ẹ farabalẹ̀ ẹ máa gbádùn mi bí òyìnbó ṣe ń gbádùn sìgá mo mọ̀ pé ti miss mi níjọ́ mélòó kan tí mi fi ṣe program bọ́ ní ìsìn báyìí a ti dé o plenty time tí a fi máa débi tí a fẹ́ dé kọ́lọ́run ọba kó gbà fún wa a ṣe nílò ìrànlọ́wọ́ yín o ẹ bá rí ẹ bá wà lórí TikTok kárí àwọn fídíò kan tí mo ṣe ọdún wa ti ṣe wáyà rìnbó tó ṣe kọ àwọn bulb tá a máa fi sí àwọn oríṣiríṣi like chair tí mo jókòó sí bó ṣe wà yìí àwọn tó ń ṣe mọ̀ pé chair is 250,000 ẹyọkan láti ní at least I need two seater yẹn kákọ̀ gbé sílẹ̀ so that àwọn àlejò alẹ́ máa jókòó síbẹ̀ àtàwọn instrument tá a ní ìdìbò mic bí camera so ìwọ́n tó lọ́n bá bùkún kẹ́ bùkún wa kò sówó ń ta àmọ́ bí tẹ́ tí mo wà gbà náà ní wọ̀bẹ̀ àti ṣeun ìgbájú ìgbámú kẹríkẹrí ló ń fi ọ̀rọ̀ tẹ̀yìn ló ń fọ̀rọ̀ wọn ṣe tó bá gbà wọn á nà bí kò kú ni nígbà tó wá tó stage kan òun wá pè lágbájá lóòrùn ní bó sì sùn ó ní bóun ṣe di báyìí pẹ́pẹ́pẹ́pẹ́ ó ní fímílẹ̀ jàre ebi tí ó ti sùn ó fẹ́ bá ẹ sọ̀rọ̀ ni sọ ẹ̀ṣẹ̀ kan tí mo ṣe é tó fi ṣe mí bó ṣe ṣe mí ó ní báwo ló ń ṣe ń ṣe é ọmọ bó ṣe ń ṣe mí tí ẹ̀ṣẹ̀ ni wípé mo kówó fún ẹ kó fi ṣe business mo lè tún yẹ lówó tí ẹ̀ṣẹ̀ ni wípé mo fẹ́ ẹ nígbà tí àwọn ẹlẹ́kẹ̀ẹ́ máa fẹ́ tí mo dẹ̀ lágídí tí mo fẹ́ ẹ sọ fún mi ìgbà yẹn o tún ṣe èrò wọn àbí kí ló ṣe tẹ́lẹ̀ kó o ṣe rí ìgbà kan mo ní àtúnbọ̀ ẹ̀sọ́ bó ṣe ń pariwo láàrin òru tó ní kọ́kọ́ kíyàwó pé ọkọ kọ́kọ́ pé ìyàwó mo tún pè é ó bó ṣe pariwo láàrin òru ó dá ìpè marriage ó ti sú ẹ dákú bá ti sú ẹ sọ fún mi wà kúrò nílé ẹ ló bá ní pé marriage o sórí marriage yìí ó ò lọ́bi kọ́kọ́ o àti ṣeun
ó lóbi kankan òun ò lóbi kankan ní marriage ni ó lóbi kankan òun ò lóbi kankan ní marriage ni marriage yìí anybody ò lóbi kankan àjọ máa wà títí ayérayé ni o tó bá jẹ́ rú ẹ lójú tó bá rú ẹ lójú o lè try òun o àǹdẹ́kùn sòfin kan fún ẹ ní ayé ẹ tó máa fi kú ní ayé ẹ tí o máa fi kú tí o bá tó jí òun gbà tó ń bá sùn o máa lu ẹbí ẹjọ àìjẹni ṣó yà wèrè ni ǹjẹ́ òun ló rù for what now kí ló ṣẹlẹ̀ gọgọgọ náà má jí mímọ́ o tó bá ti fẹ́ kábùkù ló ń bá ní òkè má bẹ̀rẹ̀ ẹ̀sìn òun á sunkún ibi ó ta lòun fẹ́ pè ibi lòun fẹ́ lọ kò pẹ́ sígbà yẹn ọ̀rẹ́ òun kò fi business kan lòun ó ní àti ṣe business yìí lòun ṣe tó ń fi lówó lọ́wọ́ gbà tó ń lówó lọ́wọ́ òun lówó yẹn ń bẹ̀ nídìí business yẹn òun ṣe business yẹn wọn náà àwọn company kan wọn nídìí àwọn kọ̀ọ̀kan àwọn máa supply wọn àwọn máa fowó àwọn lọ rà àwọn máa supply wọn ó dẹ̀ máa fáwọn lówó padà tí wọ́n bá ti parí project yẹn wọ́n máa fáwọn lówó padà ó ní bóun ṣe bẹ̀rẹ̀ sí ṣe nìyẹn ó ní bàbá òun máa ń ta cement òun máa ń ta cement lòun tà tí ọkọ̀ òun fi tì wọ́n mọ́lẹ̀ yìí ó ní àti ṣeun ó ní bóun ṣe bẹ̀rẹ̀ business ló ń bẹ̀rẹ̀ sí ṣe wọ́n ṣe títí olówó tó stage kan ó wà lọ́wọ́ òun ó ní bóun ṣe lọ ṣe business yẹn òun ò rí ti ẹ̀rù mọ́ ó fowó oúnjẹ lẹ̀ oúnjẹ nígbà tó rí pé òun ti ń ṣe díẹ̀ bó tún ṣe bókan bó ṣe ṣe pretend ni ó mọ̀ kó pretend wá ní ìyàwó mi ìlú kan má bínú èṣù ní ìgbà kan owó tó yá òun yẹn ẹjọ́ tó ń lọ ìlú kan àwọn ọ̀rẹ́ òun ti gbà kámú ó sà change kò sí jáàmù gbàmí tó bá dá ti fi ṣẹ́ á ní ọjà ti ìyàlẹ́ mi ò make 10,000 naira ìyàwó mi gba 5,000 fi dáná wọn ò pé bàbá alágbájá kóun gba 5,000 fi dáná oníbò náà ṣe bẹ̀rẹ̀ sí gọ̀ nìyẹn náà bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa business táwọn ti ṣe mo rí 1 million ní last month owó yẹn gan kìíní kan ó ní àwọ òun ò fẹ́ dì pẹ̀lú owó ẹ̀ tó kún account kó bẹ̀rẹ̀ sí máa sọ ní cement lòun fẹ́ máa tà kó máa supply ọ̀nà ní cement oníkan tó ń fẹ́ máa ṣe nìyẹn kò sí wàhálà bẹ́ẹ̀ pé kó máa supply cement sínú kan pé tó bá láì cement kò sí ní ẹ̀bẹ̀ company tí òun sọ yìí pé ọmọ a máa gbé láti iléeṣẹ́ àwọn tó ṣe cement wọn fún lówó polówó wọn máa wá àwọn máa ṣe cement ṣe so àwọn máa supply àwọn èèyàn àwọn tó tó ń tuta wọn máa gbé lọ́dọ̀ òun ó ní kò sí wàhálà bẹ́ẹ̀ kíní kan oníbòye ṣe nìyẹn wọn máa tó wọn tó ṣe dé stage kan tó ń tó ṣe òun tó ní kíní táǹkì tó máa ń gbélé tó ń ta kerosene nǹkan tó ń tó tà nìyẹn òun tó ta kerosene débi pé òun ò mọ̀ bẹ́ẹ̀ ni pé bó ṣe òun kò jí sówó ni kò sígbà yẹn bó tó ṣe lóyún mi nìyẹn òun bímọ anybody wọn bá wọn ṣe ń ràn ní àwọn ṣáà ń ṣe lọ olúwa díjọ kan ó ní òun bí tóun ti ń tèkì ẹnu lé bóun ṣe rí kí níbi powder ni wọn kí lélẹ̀ kí ni nínú ẹrù ọkọ wọn ṣe kíní ìlélẹ̀ tó ti yẹ yín òun bá pè lágbájá kí ni tó sọ pé wọ́n yìí níbo tó ti rówó rẹ̀ wá ní kílé kan máìdì kò gbówó lọ́wọ́ òun mọ́ o àwọn mọ́sòfin nǹkan mi òun lòun fowó sílẹ̀ o òun náà dẹ̀ ń fowó sílẹ̀ kò gbówó lọ́wọ́ òun mọ́ wọn ṣé ìṣe kíní tó kó wọ́n yìí ló lọ rà yìí bó ló ti rówó rà wá ní ọ̀rẹ́ òun kan ní kílé kan bákan ní ok wọ́n bá wọn mú kíní yìí o ní àwọn kò ń kó sọ́wọ́ kó máa mú sọ́wọ́ ní ọlọ́pàá ti tó máa bá wọn náà lé nǹkan tí wọ́n kó ẹ mọ́ lóga kí ló fẹ́ ṣe sí ẹ̀wọ̀n tó fi ṣeré ẹni náà ń jẹ́ kárí rẹ̀ ìyàwó mi máa wò kíní kan wọ́n náà ṣe nǹkan tọkọ wọn máa ń ṣe ni ó ní ọkọ wọn bó ṣe pé kò fi ẹni ti bò fóun mọ́ nìyẹn ó bẹ̀rẹ̀ sí ń fa kíní ẹ̀ náà ó máa jẹ́ kéèyàn sùn ó máa jẹ́ kéèyàn ṣe gbá kan kóun wò kíní ẹ̀ ọkọ máa fi sí mú wọn ní kíní yìí máa ṣe ní kó máa wọ̀ rí gbá kan bá jẹ́ ètò ní kó náà try ewu rárá o òun ò lè try ewu òun ò mọ kíní kan ó ní òun ṣáà try ewu lọ́kọ̀ mú lọ wọn náà ṣe òun méré bọ̀ àṣẹ òun eré bọ̀ fóun ni àti ṣeun bá jíjọ kan ọkùnrin bá dé ó gbé tí ọ̀hún tó gbé mílìkì dé àwọn jọjọ ń pò àwọn jọ ń mú
onítò bá ti pò táwọn bá ti mú báyìí ó dára àwọn ara wọn máa nù òun tẹ̀ ní rí ẹni tí òun máa sùn bí